I welcome you to another edition of Learn Yoruba with Taiwo. Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ èdè Yorùbá pẹ̀lú Táíwò. Orúkọ mi ni Táíwò. Ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí ni àsìkò àti àkókò. Àsìkò àti àkókò. That is, we want to look at time and season. It's a very important aspect of language that will aid your communication. In the follow-up to this video, I will teach you how to say the time or clock in Yoruba. Each day can be split into 6 times. Ìyẹn ni wípé a lè pín ọjọ́ kọ̀ọ̀kan sí àsìkò mẹ́fà. A lè pín ọjọ́ kọ̀ọ̀kan sí àkókò mẹ́fà, which are àárọ̀, that is morning, ìyálẹ̀ta, noon, ọ̀sán, afternoon, ìrọ̀lẹ́, evening, alẹ́, night, àti ààjìn, that's dawn. The frequently used ones are àárọ̀, that is morning, ọ̀sán, afternoon, àti alẹ́, which is night. Now let's look at the time and the greetings of each time. Ẹ jẹ́ kí a wo ìkíni fún àkókò kọ̀ọ̀kan. Àárọ̀, which is morning. Àkókò yìí bẹ̀rẹ̀ láti agogo 5 àárọ̀ tí ó fi di agogo 10 àárọ̀. That is from 5 a.m. to 10 a.m. You can make use of these 4 forms of greeting in the morning. Ẹ kú àárọ̀, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ìdájí. All these are different ways of saying good morning. Ẹ kú àárọ̀, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ìdájí. All these are different ways of saying good morning. Now, ìyálẹ̀ta. Ìyálẹ̀ta. Ó bẹ̀rẹ̀ láti agogo 10 òwúrọ̀ tó fi dé agogo 12 ọ̀sán. The greeting for this period is ẹ kú ìyálẹ̀ta. Ẹ kú ìyálẹ̀ta. Then ọ̀sán, which is afternoon. Ọ̀sán, afternoon. Èyí bẹ̀rẹ̀ láti agogo 12 ọ̀sán títí di agogo 4 ọ̀sán. That is from 12 p.m. to 4 p.m. Ìkíni fún ọ̀sán ni ẹ kú ọ̀sán àti ẹ káàsán. Both means good afternoon. Both means good afternoon. Ìrọ̀lẹ́, which is evening. Ó bẹ̀rẹ̀ láti agogo 4 ọ̀sán, ó sì parí sí agogo 6:30 alẹ́. That is from 4 p.m. to 6:30 p.m. Ìkíni ni ẹ kú ìrọ̀lẹ́ tàbí ẹ kúrọ̀lẹ́. That is good evening. Alẹ́, which is night. Ó bẹ̀rẹ̀ láti agogo 6:30 tó fi di agogo 12 òru. This period is between 6:30 p.m. to 12. This period is between 6:30 p.m. to 12 a.m. Ẹ kú alẹ́ tàbí ẹ káalẹ́. Ààjìn, dawn. Ààjìn jẹ́ ìgbà láàárín agogo 12 òru
àti agogo 4 àárọ̀. Ìkíni ni ẹ kú àjìn, ẹ kú àjìn. You can check my video with the title Ẹkú, where I gave greeting for various times, season, and occasions. Now, let's look at season. Ní báyìí, ẹ jẹ́ kí a wo àsìkò. Àsìkò mẹ́ta ni a lè wòye nínú ọdún. Nítòótọ́, wọ́n sábà máa ń pín àsìkò sí ìgbà ẹ̀rùn àti òjò. Àmọ́ ìkẹta tí ó súnmọ́ ìgbà ẹ̀rùn ni ìgbà ọyẹ́. Àsìkò mẹ́ta ni a lè wòye nínú ọdún. Nítòótọ́, wọ́n sábà máa ń pín àsìkò sí ìgbà ẹ̀rùn àti òjò. Àmọ́ ìkẹta tí ó súnmọ́ ìgbà ẹ̀rùn ni ìgbà ọyẹ́. So we observe 3 seasons in a year in Nigeria, though the dry and the rainy season, and the third one is the harmattan. Let's look at them. Ẹ̀rùn, which is dry season. Ẹ̀rùn, dry season. Ẹ̀rùn máa ń wáyé láàárín oṣù kọkànlá sí oṣù kejì ọdún. Ẹ̀rùn máa ń wáyé láàárín oṣù kọkànlá sí oṣù kejì ọdún. The dry season usually starts by November and ends by February every year. Òjò kìí fi bẹ́ẹ̀ rọ̀ ní àkókò yìí. Gbogbo nǹkan ọ̀gbìn, koríko àti ilẹ̀ yóò gbẹ. This period is marked by dry weather. Grass, bush burning, hunters get lots of animals to hunt because the animals have little grass or bush to hide them from the hunters. A máa ń kí ara wa pé. You can use these 2 greetings for this period. A kú ọ̀gbẹlẹ̀, ẹ kú ọ̀gbẹlẹ̀, ẹ kú oòrùn, a kú oòrùn. Òjò, raining season. Òjò, raining season is the period of heavy shower. Ó jẹ́ àkókò tí òjò máa ń rọ̀ púpọ̀. It starts in March, ends October. It starts in March and ends October. Ìyẹn ni wípé ó máa ń bẹ̀rẹ̀ láti oṣù kẹta sí oṣù kẹwàá. Ìyẹn ni wípé ó máa ń bẹ̀rẹ̀ láti oṣù kẹta sí oṣù kẹwàá. This time, the farmers are happy to plant while the children enjoys playing in the rain. One common folk song for this period is Òjò rọ̀, ṣeré nínú ilé, má wọnú òjò, kí aṣọ rẹ má bàa tutù, kí òtútù kó má bàa mú ẹ. Òjò rọ̀, ṣeré nínú ilé, má wọnú òjò, kí aṣọ rẹ má bàa tutù, kí òtútù má bàa mú ẹ. Common greetings for this period are: bí a ṣe máa ń kí ara wa ní ìgbà òjò nìyí. Ẹ kú òjò, ẹ kú ọ̀gìnìtì yìí o. You can respond o. Then ọyẹ́, which is harmattan. Ọyẹ́, harmattan. Ó jẹ́ ìgbà òtútù tí kùrukùru máa ń bo ilẹ̀. During harmattan, the weather is very cold and visibility is poor. During harmattan, the weather is very cold and visibility is very poor. Common greetings in Yoruba language for this period are: ìkíni fún ìgbà yìí nìyí. Ẹ kú ọyẹ́, ẹ kú ọyẹ́, ẹ kú òtútù, ẹ kú ọyẹ́, ẹ kú òtútù.
We have come to the end of today's class. Don't forget to subscribe to this channel. I covet your subscription. It will encourage me to do more teaching. Ẹ jẹ́ kí á pàdé lórí ìkànnì yìí lẹ́ẹ̀kan sí i. Ó dàbọ̀.